Ẹ ṣọ́ra fáwọn àfáà oníjàlábí lórí TikTok àti Facebook àti YouTube. Gbogbo ọ̀nà tí wọ́n bá gbà tí wọ́n fi ń gbọ́rọ̀ jáde, ẹ ṣọ́ra yín. Etí yín mélòó? Ẹ ṣọ́ra yín. Gẹ́gẹ́ bí Mùsùlùmí, àwọn ọmọ wí tiwa. Ẹni tọ́lọ́run bá ní kájọ gbọ́ra wáyé. Fàmárì àbà, àánú Ọlọ́run ní fàwọ̀ àti yín lẹ̀. Bá a ti ń gé wọn lọ́wọ́ ni wọ́n ń bọ̀ ká. Bá a ti ń lé wọn gbójúlé ni wọ́n ń gbé nkùlé jáde. Gbogbo ọ̀nà làwọn náà ń wá láti lè fi establish nǹkan tí wọ́n ń ṣe kó lè bá a jọ nǹkan lójú wa. Àwa Mùsùlùmí ẹ jẹ́ a mọ̀ tá a gbé dání lẹ́sìn lópin ìgbà tó o bá ń pèrè ní Mùsùlùmí wádìí ohun gbogbo dájú. Ṣèbí tó bá lọjà tó bá fẹ́ ra sọ wọn ò ní tí ọgbọ̀n kọ́ rárá kúra ọmọ yìí tọ́ rà èyí tí wọn náà mọ̀ pé hàn bó ti wọlé dán lójú tó ọmọ yìí tọ́ da ọmọ yìí tí ó bò tó bá ti á débi ọ̀rọ̀ ẹ̀sìn kò sí ìtọ́kan ọ̀pọ̀lọpọ̀ mọ́. Ẹ ṣọ́ra yín lórí TikTok tí ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n ti gbàbẹ̀ kan bẹ́ẹ̀ bá sun sókè àwọn lẹ́ẹ̀ma bá pàdé bẹ́ẹ̀ bá sun sókè àwọn lẹ́ẹ̀ma bá pàdé. Láwọn àgbà tí wọ́n ń pológun asínà ọ̀la àwúrí ọ̀la ìmúlẹ̀ àwọn àgbà tá a bẹ̀rẹ̀ sí jáde pé lè yé ìmọ̀ sára ìsìláàmù. Tòun ti bẹ́ẹ̀ náà kì í jẹ́ pé wọ́n dáwọ́ dó láti máa polówó rẹ̀ náà dì sínú o àmọ́ wọ́n tún wá fẹ́ pa á lójú dà wọ́n fẹ́ yí ìmánu Kùránì kó lè bá a máa jo ẹ̀sìn lójú wa. Àṣírí tí every 200,000 naira lóòjọ́ nínú Al-Qur'ani wàláhì summa billah tó bá kà tó bá sá lóòjọ́ wàláhì ó rí 200,000. Jàmá Mùsùlùmí ẹ̀ wá ń kọ́mẹ́ǹtì bàbá ẹ ṣeun Ọlọ́run jẹ́rù yín ọ̀pọ̀ ẹ̀yin ò ṣe sọ pé kó ṣe give away nínú 200,000 tó ń ti gbà tí ẹ sọ làákà yìí nù ní 200,000 tó ń ti gbà láti bí oṣù kan ẹni kó ṣe give away kó fún èèyàn 100 ní 100,000 naira. Wọ́n ti mọ̀ pé lulẹ̀ wọ́n mọ̀ pé àtijẹ àtimú lákòókò yìí ó nira èèyàn díẹ̀ èèyàn péré tí Ọlọ́run bá ń sínà fún ibi tọ́lọ́run ti ní ká bára wa nìyẹn ta ní ọkàn ta là jálù ta là rélù náà ta ní òde bá káànú Ọlọ́run kọ́ mọ́ fẹ̀ nìkọ̀kan wálẹ̀ Ọlọ́run bá wa tún lù wá sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sábà kọ́mẹ́ǹtì ńgbà míì tèmi náà bá ń wọ́n ní ẹ̀yin ò tiẹ̀ mọ́jú kẹ́ máa kọ̀ndẹ́mù lọ ẹ̀yin ò ní nǹkan kan tẹ́ fẹ́ fi ràn sílámù lọ́wọ́ àfi kẹ́ máa kọ̀ndẹ́mù tọ̀hún ọ̀dà tọ̀yìn ẹ̀yin náà rí bílù ti rí sẹ́mi ni èmi ni bàbá èmi ni Tinubu ni. Ọlọ́run ní kíkálukú wájọ máa bẹ̀. Bára àlú bá ti rí lọ́lọ́run máa fi yàn jọba fún wọn ní máa fi yan olórí fún wọn. Kémi àti yín èyí tẹ̀yin náà ń ṣe èyí tẹ̀ ń kún bàjẹ́ lọ́wọ́ yìí àwọn èèyàn wọ́n ń lọ irọ́ mọ́ Islam wọ́n ń lọ irọ́ mọ́ Al-Qur'an. Ṣé ntọ́ tẹ̀yin lọ́rùn ní káwa náà máa scam yín ká máa gbá yín lójú ọwọ́ àjọjá sí pé ẹni yìí láwùjọ àwa Yorùbá òun ni ẹni tí bá ń scam àwọn èèyàn ẹni tí bá ń tàn yín jẹ tí ń gbé sọjí àwọn kiri yóò la mà nínú ìsọjí wọ́n wá ń gbé orí TikTok ní dájí nísìn mo gbàdúrà fún yín lónìí mo tú yín lẹ̀ ìdè mo kọ́ máa tú lẹ́wọ́lá. Ṣé léyìí ní ìlànà ẹ̀sìn èyí tó fi lọ ra ìsúná ilé mùsùlùmí ẹ tó mọ sàskàrù tó yẹ kó ṣe láàárọ̀ nírọ̀lẹ́ fún rẹ mo gbàdúrà ta lọ́jọ́ wá ní gbogbo àgbáyé ẹ̀yin náà wà lórí TikTok ẹ wà lórí YouTube ẹ àwọn òwò lọ́jọ́ wá lọ́jọ́ ọ̀nà Yorùbá àwọn òwò ẹ sẹ́ndì líkì náà sí mi tẹ́nìkan náà ti ń fà sírí kẹkalẹ̀ ìkan ìyẹn dandan èyí tí máa ń ṣe Ọlọ́run o má jẹ́ wíbi tí máa ń wí Ọlọ́run o ẹni Ọlọ́run o lọ́ba fánsẹ́ ní TikTok lónìí fani àdúrà yìí wallahi summa billahi ilẹ̀ sí tọ́ bá ṣe ọgbà 1 million. Ìgbà tí ó wí nígbà irọ́ ó ní ẹnìkan lọ bá Sayyidina Umar radiyallahu anhu ó nígbà tó lọ bá ọba àánú ilé ó jókòó síta ẹ̀yìn olóhùn retí Umaru kọ́ jáde Umaru wá jáde tí kí lọ́n wá ó ní ìlú lè mọ́ ni Umaru wá ní ọgbàgbé ayé Al-Qur'ani ni tọ́lọ ní wa fi sama'i rizqukum wa ma tu'aduna. Ó ní máa lọ wí ó níbi tọ̀hún ṣe délé ló bá tilẹ̀kùn mọ́rí ni ọba jáde mọ́ ó ní tí ń wínú tọ́nà rẹ̀ fi là ṣe Umaru ibn al-Khattabi ni ó wọlé yìí fún yẹn pé kéèyàn ó tilẹ̀kùn mọ́rí ní òní sọ pé ẹ̀wò irọ́ ìtàn burúkú tọ́pa yìí lè bá nínú tíra ẹ̀sìn kan tó lálàáfíà tán bá ti dẹ̀rẹ̀ agbára gbá tó ti rí pé àwọn lè kọ́ àwọn èèyàn jẹ́ ń bí eléyìí ta ni ò lè mọ́ àfi sàmá ìrísí kòkó mi tọ́lọ́run ti ń sọ̀rọ̀ ń pa òjò pé òjò ìké Ọlọ́run fún yín sánmà lọ́wà wọ́n máa tó àdúrà àti gbogbo tá a bá yín sàdéhùn òjò nìkẹ́ àmọ́ tó ń ti bẹ́ẹ̀ ẹ wo bí kí Ọlọ́run ṣe òjò ọ̀rọ̀ mọ́ ni òjò ń rọ̀ àmọ́ Ọlọ́run wá dé àwọn Fúlàní sí àwọn bòròró bí ẹ bá lóun láyà láti lọ wọ oko tó bá ṣe wàhálà bọ́ bá yáwó rẹ̀ tó kọlẹ̀ tó gbìn wọ́n lè dá màlúù sí yóò sì máa jẹ́ kọ́lọ̀ wọn bá láàánú kó bá wa tún àṣírí wọn kó bá wa fúnjọba wa ní kápá lórí wọn. Bí Fúlàní ọba jẹ́ náà láwọn ìgbà kan bẹ́ẹ̀ náà tá a ti lò sẹ́yìn Fúlàní yẹn sábà jẹ oko òjò sì ń rọ̀ nǹkan oko ò sì dá ẹ̀yin èèyàn ṣe rántí
epo ẹ̀gẹ́ tí yẹn bá bẹ nígbà náà táwọn yẹn bá dà sórí àtàn á sì lọ kó àwọn yóò lọ kó ẹ wà tún dà sómi epo ẹ̀gẹ́ tẹ́ bá ti bẹ dànù ìgbà náà la tó máa yí pé àṣẹ ìyẹn tó lè máa sí kinní ìpẹ́pẹ́ ẹ̀yìn rẹ̀ ń kó àṣẹ́gẹ́ tó kù lẹ́yìn ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní jẹ́ nígbà náà ìgbẹ́ gburu ní ìgbà náà la dán wò la mọ̀ pé àṣẹ́gẹ́ atúnìkan kí yẹn máa ṣèjẹ àṣìyẹn lè jẹ̀gẹ́ ń tutù ó ti le jù báyìí náà lọ rí àtúnlòkẹ́ rẹ̀ ó yínú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá fọ́n sórí TikTok èmi sì fura yí pé bóyá bí wọ́n ti sí TikTok yìí àti Facebook ní YouTube ni wọ́n mọ̀ pé àwọn ti monetize ẹ̀ àwọn dẹ̀ gbọ́dọ̀ mọ keep ẹ̀ busy kó mọ ní tráfíkì làwọn fi lè mẹ́tọ̀ pẹ̀lú owó táwọn lè máa gbà ó dà bẹ́ẹ̀ torí èmi ò gbowó kankan rí lórí TikTok rí mi ò bóyá mi ò tí gbà rí mi ò gbowó kankan lórí Facebook rí kò jẹ́ káwọ́ mọ̀ àmọ́ wọ́n ń sọ fún wa wọ́n wá rí i pé kò sí táwọn lè wọ́n fara ayé ọ̀rọ̀ ọ̀run kò yá wọn sí ọ̀rọ̀ àlùwàlá kò yá wọn sí ọ̀rọ̀ bá tilẹ̀ pégún kò yá wọn sí ọ̀rọ̀ ẹ má ṣẹbọ pẹ̀lú Ọlọ́run kò lè pé àwọn torí pé ìṣẹbọ pẹ̀lú Ọlọ́run yìí wọ́n carry everybody along kírísítẹ́nì tó náà mọ tó ti ju sé Jésù nù òun ló lè máa pè wọ́n àdádì ẹ ṣeun ẹ wo ẹ jẹ́ ẹ bá mi níbi iṣẹ́ wa yẹn bí ọ̀gá yẹn kì í fẹ́ ṣèbí Jésù lọ nígbàgbọ́ sí bẹ́ẹ̀ ni ẹlẹ́bọ náà àwọn mùsùlùmí ọlọ́bẹ̀ ẹyọ náà táwọn náà nítumọ̀ wọ́n ti mọ̀ yí pé táwọn bá wá ń sọ àwọn nǹkan wọ̀nyí àṣírí téèyàn fi ìkan oògùn oúnjẹ tó dájú ìgbà tí ó mọ àyà náà wá ó ní tó o bá ṣe lóòjọ́ wà láàyè bí ò ní pọ́njọ́ yẹn wà láàyè bí ò ní pa ó ní kí lọ ó ní ọ wà jáde síta ọ máa wo sánmọ̀ báyìí àbí kọ́ yọjú látọjú wíńdò sáà tìrì pọ̀ ń wó òrùn báyìí wá sí yàrá sáàkù 333 ọ máa wo òrùn ọ̀daràn ọ fẹ́ fọ́ ọ lójú nù o nítorí bá wá sí ẹ̀tàn kọ́ wá ka sọ̀rọ̀tù Ibrahimiyya lẹ́yìn ẹ̀ ó nínú kọ́ ọ̀rọ̀ owó he àbí ẹnìkan gbóúnjẹ fún ọjọ́ náà ti tóbi rí Ọlọ́run irọ́ mọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ yín wá ń kọ́ mi ẹ ṣeun bàbá ẹ ṣeun 330 ó kọ́kọ́ fóun kà sí yàrá sáàkù òun porúkọ Ọlọ́run lásán nígbà tí yẹn ń pe yàfọlọ́nsọ tán pé tó bá yà mí ó yà wòlé ní kí ló ń pè mí fún yàrá sáàkù rùsùkìní náà dùà ala umma rùsùkìní rizqan halalan tayyiban ala umma inni as'aluka ilman nafi'an wa rizqan tayyiban wa amalan mutaqabbalan àwọn àsìkárù rẹ̀ lọ ráìsínú lè muslim ó wà nú ẹ̀ english wà ìwọ tó yọ lódo tó fi ń kọ́mẹ́ǹtì lóyìnbó òyìnbó rẹ̀ náà wà àwọn tá a máa kéwú ńkọ́ yorùbá rẹ̀ náà ti wà tí wọ́n náà máa ṣe káwá ṣe yàrá sáàkù yìí rùsíkìní yìí Ọlọ́run wá sàdéhùn pé 200,000 lẹ́yìn orí Ọlọ́run alárísìkí ọ̀nà mi ṣe ni ọ̀nà tó lọ lè gbá sí kí ẹgbẹ́ Ọlọ́run nìkan lọ́mọ àlàáfíà nínú àsìkí lọ́wà ìfọ̀kànbalẹ̀ nínú àsìkí lọ́wà ká má jí ọgbé nínú ẹ̀ lọ́wà kọ́mọ rẹ̀ ọ̀yàn kọ́yàn rẹ̀ nínú ẹ̀ lọ́wà Ọlọ́run wá ní tó bá ti wá lè ṣe òun èyí tí fún ọ ní 200,000 èló ní 200,000 nínú kí Ọlọ́run àmọ́ wọ́n ti fi yẹn kí wa pé ẹni kó ṣe gífò ìwé nínú yìí tóun ṣe kọjá àdúrà tó confam látọ̀nà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam agbòjọ́ ni pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run yìí dínà mọ́ yẹn ara máa dẹ̀yàn oníkọ́ sọ pé Allahumma inni as'aluka min fadlika wa rahmatika fa innahu la yamlikuha illa anta sọ ti gbọ́ yé Allahumma inni as'aluka min fadlika wa rahmatika fa innahu la yamlikuha illa anta níjọ́ tí ọ̀dá dá àlejò débà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lànàbí sallallahu alayhi wa sallam bá ara àwọn èèyàn lọlé àwọn ìyàwó rẹ̀ ẹ bá ń lọ àwọn àlejò dé kí ni wọ́n jẹ wọ́n lọlé ìyàwó àkọ́kọ́ wọn ni kò sí nǹkan kan lé tẹ́nì kankan lè jẹ wọ́n délé gbogbo àwọn ìyàwó ẹ̀ àlejò rẹ̀ Ànábì bá wí Allahumma inni as'aluka min fadlika wa rahmatika fa innahu la yamlikuha illa anta ó wí kò tó ṣẹ́jú mélòó ẹnìkan ẹran ewúrẹ́ tí wọ́n ti dín tọ́ tí wọ́n ti rọ́ọ̀sì tó nítumọ̀ wọ́n kà gbé dé ni ti tóbi rí Ọlọ́run àwọn tested and confirmed rẹ̀ kọ́ wá wí kò túmọ̀ sí pé ṣé wà tọ́lọ́run lẹ́jọ́ sàdéhùn pé tó bá ti wá wí o oúnjẹ báyìí ni wọ́n gbọ́dọ̀ gbóúnjẹ wá ó lè mọ́ gbóúnjẹ ìwọ ń bẹ lọ́run kí wọ́n rówó he ṣé Ọlọ́run náà ni wàá tú alẹ́ pé tó bá sọ pé yàrá sáàkù 330 inú kọ́ rówó he ìbànújẹ́ kọ́ lọ wọ́nù gbèsè ayé ẹnìkan tí ó sọ wọ́nù yẹn inú kọ́ rówó he ẹwu ẹ̀tàn Yorùbá ẹni tí bá ń fẹlẹ́ yìí lẹ̀ yín kàkáàfà ẹnu ẹ̀ lájọ́ wa yẹn ẹni tọ́lọ́run bá kéré ire mọ́ Ọlọ́run jájọ́ mọ́ gbọ́ra wáyé má sọ àwa náà dìdakúdà ẹ fẹ́ ká máa scam yín àbí ká máa gbá yín lójú ẹ̀sìn ló dà wá náà lọ́wọ́ mu anílà káyé ẹ̀sìn ló dè wá lọ́wọ́ mu kọ́ bàjẹ́ àníkẹ́yìn ó ti níláárí àmẹ́rù àlùkìyámà ń bà wá ó dá mi lójú dọ́gba wípé gbogbo ọ̀nà tí yẹn bá gbé ìgbà tó bá fi lu ẹnìkan lólè tó dá lólè ọ̀sán padà àlùkìyámà àdéhùn Ọlọ́run ní ẹnu ẹ̀ lájọ́ wa yẹn ẹ máa tẹ̀lé mi kálọ̀ wọ́n ti ṣe àgàrà òní.